Ẹ káàsán bá mi. Ẹ káàsán. Àkú dédé àsìkò yìí. Àwa nìyẹn. Ẹ jọ̀ọ́ bá dárúkọ yín fún aráalé àti ipò tẹ̀dùn ní àwùjọ. Orúkọ tèmi ni Najeem Ogunremi aka Oluweri. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ẹ̀gbá ní Ṣódẹkẹ́ ní Abẹ́òkúta. Ẹ̀gbá lúṣà àbí ọmọ agbègbè àkàlà. Bẹ́ẹ̀ni, mo dẹ̀ jẹ́ adarí ẹgbẹ́ OPC lábẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ìbà Gani Abíọ́dún Ìgè Adams lóògùn fẹ́ o. 15 Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá land. Mo dẹ̀ jẹ́ coordinator OPC ní Àgbàdo Central Ifọ̀ local government Ogun State. Ẹ ṣeun ní àní gbara wa ní àkókò. Ǹjẹ́ láti gbà ẹ ti wà nínú ẹgbẹ́ OPC á ti tó ọdún mélòó? Ó ti ṣe díẹ̀ náà, ọjọ́ náà rè bí àná yìí. 1997-98 òun ni mo wọ ẹgbẹ́ OPC ní Ẹnilọ́lọ́bọ̀ ni mo ti join ẹgbẹ́. Lákọ̀ọ́kọ́ mo kọ́ join ní Ìṣàgá ní à ń pe Laji kan ní Laji Tani. Àwọn náà àgbà ẹgbẹ́ ni wọ́n nígbà yẹn náà. Ó tó di pé mo wá sí Ẹnilọ́lọ́bọ̀ torí Ogun State ni mo wà ńgbà yẹn. So wọ́n dẹ̀ sọ pé àṣemọ́ akákókú jọ wà lókà àwọn Ogun State ká wà lógun State. So ni mo fi wá darapọ̀ mọ́ ẹgbẹ́ OPC ní Ẹnilọ́lọ́bọ̀ ní abẹ́ bàbá wa Àdìsá Ògúndèyí kí Ọlọ́run fọ̀run kẹ́ wọn, tí wọ́n jẹ́ first chairman OPC ní Àgbàdo Central Ifọ̀ OPC for general kò tí ì sí central kò tí ì sí nǹkan gbà yẹn, àwọn non control gbogbo Ifọ̀ local government gbà yẹn tí èmi dẹ̀ jẹ́ general commandant gbà yẹn. Ẹ ṣeun. Mo wá di chairman nísìn láti bí ọdún 10. Ẹ ṣeun. Láì ní gbà ní àkókò, a rí pé rògbòdìyàn kan ń bẹ́lẹ̀ káàkiri lórí social media báyìí. Ẹnìkan wá nù Opitan ilẹ̀ Ìbàdàn. Ọ̀rọ̀ tó sọ pọ̀ o, ṣùgbọ́n a kò fẹ́ mú nínú ẹ̀ kẹ́ ẹ bá wa ṣe ìyànnàná ní orí ẹ̀. A mọ̀ wípé ẹni sùúrùsà, a mọ̀ wípé ilẹ̀ Yorùbá òun ni ẹgbẹ́ OPC wà fún. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tí a gbọ́ lẹ́nu Opitan yìí, ó sọ wípé ààrẹ ò jagun fún ilẹ̀ Yorùbá lọ ṣẹ̀wọ̀n, wípé ọmọ Yorùbá ni ààrẹ ń pa ló jẹ́ kí wọ́n fi gbé wọn lọ ṣẹ̀wọ̀n ní ìgbà tó fi lọ ṣẹ̀wọ̀n yẹn. Kí lẹ lè sọ nípa nǹkan yìí, nípa pé ẹ̀yin náà ti pẹ́ nínú ẹgbẹ́ yìí? Tí Laji tó bá lè sọ yẹn jáde lẹ́nu, á jẹ́ pé ọ̀tá Yorùbá gangan lòun fún ara. Tí ò bá sí pé ó ya dìndìnrín ni, a máa sọ wípé ọmọ Yorùbá láàrẹ ń pa làwọn OPC ń pa àwọn ẹgbẹ́ tó wà ní ọ̀dà Ààrẹ Gani Adams, àwọn kìíní kankan. Gbogbo nǹkan tó ń sọ yẹn ó ń pa lálẹ́nu ni. Torí Laji ìjọ́wọ́ ta ló mọ̀ rí tẹ́lẹ̀. Ó kàn dé ẹ rí ọ̀rọ̀ Laji yẹn mi jẹ torí mo ti wo àwọn fídíò ẹ̀ kan tó tiẹ̀ ń bí mi nú. Mi ò tiẹ̀ fẹ́ máa gbọ́rọ̀ Laji yẹn because ìyẹn tá a bá ń wò ó dáadáa mi ò tiẹ̀ tí ì gbọ́ láti ọdún tí mo ti dáyé. Mo ń súnmọ́ 60 lọ báyìí, mi ì tí ì rí látijọ́ tí mo ti dáyé mi pé kí ọmọ Yorùbá kan máa jẹ́ Laji. Torí orúkọ yẹn kan ó strange létí mi. Laji tí ó bá ṣọmọ Fúlàní ti ẹni, torí tí ó bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo orúkọ rádaràda tó ń sọ lórí Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ́nu ọjọ́ mẹ́ta ó ti ẹ̀yà mi lẹ́nu. Atúmúkáwí ó sọ pé ọmọ Yorùbá ni ààrẹ ń pa ló fi ṣe kinní kan nǹkan. Ọmọ Yorùbá wo lààrẹ ń pa? Kí ló gbé OPC kalẹ̀? Ṣé bí kú MKO Abíọ́lá àárín ibẹ̀ ló OPC ti jáde wípé nígbà tán tí àwọn kan lè gbìmọ̀ pọ̀ láti yọ ilé ìkó láàrin àwa Yorùbá kò gbọ́dọ̀ tún ṣẹlẹ̀ mọ́. Nǹkan tó fà á nìyẹn tó OPC fi jáde. Ṣé nígbà tí ààrẹ dẹ̀ ń tẹnumọ́ ńgbà yẹn wípé nǹkan kan ò gbọ́dọ̀ tún ṣọmọ Yorùbá kan lẹ́yìn Abíọ́lá yà fún yín nìyẹn o. Tẹ́ bá tún sọ pé ẹ fẹ́ try lórí ọmọ Yorùbá kan láti pa àádógún o. Gbogbo yẹn làwọn Haúsá wọ̀nyẹn ni wọ́n ń wò ńgbà yẹn tán fi ń set oríṣiríṣi sí wa ńgbà yẹn. Gbogbo gbà yẹn dẹ̀ ní gbogbo àwọn ọmọ olè dẹ̀ ní là ń ṣiṣẹ́ ẹ̀ ńgbà yẹn. Ọmọ olè kan wà ní Mushin ńgbà yẹn wọ́n ń pè ní Òkìrò lọ́dún yẹn lọ́hùn.
nígbà táwọn members wa ní mo ṣe tí wọ́n mú nígbà yẹn ó máa ń dọ́fẹ́ ń doríṣiríṣi ni àwọn ọlọ́pàá ti lé tí wọ́n rí mú kò sí bọ́n ṣe wá tí wọ́n tán wá gbà yẹn tí wọ́n rí mú ọmọ OPC ló mú ọmọ yẹn olóhùn wọn ló máa ń dọ́fẹ́ ó máa ń dèkè ní kò ṣe dọ́fẹ́ níwájú OPC ẹgbẹ́ tó lóun ti dá ni ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé Yorùbá náà ló ń sponsor wọn láti bà orúkọ ẹgbẹ́ yẹn jẹ́ wọn ọ̀dẹ̀ lè rí bàjẹ́ àbí tó bá máa bà orúkọ ìdílé tiwọn jẹ́ because Yorùbá ò ń ṣe ìrankíran rárá ẹni tó bá ti sọ̀rọ̀ sí Yorùbá ẹ lọ wo sàlẹ̀ ẹ wò ẹ wò pé nínú ilé ẹ àníwọ̀n ẹbí ẹ kì í ṣe gbogbo ẹbí ẹ pátá ìran ọ̀dàlẹ̀ gidi irú àwọn tó fi Jésù wọ́n gbà yẹn ni wọ́n so kò dẹ̀ sí bó ṣe lè hùn kó rí àwọn èèyàn tó jẹ́ pé kàńdánù rẹ̀ sí díẹ̀díẹ̀ lọ́lọ́ máa fojú wọn hàn tá a máa gbá wọn jù sẹ́gbẹ̀ kó tẹ̀ ń ṣáwá la máa gbá wọn jù sẹ́gbẹ̀ irun máa lẹ̀ ni ẹ wo ìdánwò ẹgbẹ́ wọn ló gbé wọn dé prison ṣebí nítorí gbogbo iṣẹ́ tá à ń ṣe akitiyan tá à ń ṣe ńlẹ̀ Yorùbá pé ẹ lè ṣe ti yẹ Yorùbá tá à ń pariwo nígbà yẹn discussioning tá à rẹ̀ ń tẹnumọ́ discussioning tí gbogbo yẹn òun ló fà á tí wọ́n fi sọ tán fi sẹ́ẹ̀tì ààrẹ ńgbà pé kán mú ààrẹ kán ṣe gbá kan kán ṣàwó kan gbogbo àwọn OPC tán lé wa káàkiri ńgbà kí là ń ṣe fún wọn gbà yẹn lọ́hùn èbí ẹjú mítìn la máa jókòó níbọn àní nǹkan kan handkerchief báyìí òun la ní lọ́wọ́ a máa ju handkerchief yẹn a máa jù báyìí tán bá kó bọ̀n wọn dé tán bẹ̀rẹ̀ sí ní yìnbọn Ọlọ́run ò dẹ̀ jẹ́ kí bọ̀n wọn pa wá nígbà yẹn so wọ́n ṣe wá tún rí yẹn tún fọ́ wọn lórí pé àwọn Yorùbá yẹn máa gbàjọba tí yóò bá ṣiṣẹ́ tá ààrẹ ṣe wọn ò lè padà mú Ọbásanjọ́ pé kó wá lọ ṣe president wọn ò lè padà mú iṣẹ́ tí wọ́n rí àwọn Yorùbá ṣe báwọn Britain náà ló pè wọ́n pé ẹ wá ń bí àwọn tó ń dó wájú bọ́n tí bọ́n ràn wọ́n tí ò fi wọ́n ṣe nǹkan kan yìí ẹ jẹ́ yà tètè lọ mú Ọbásanjọ́ kúrò ní àwọn fẹ́ fi ṣe president torí fún náà so àwọn eléyìí tí ń fẹ́ àwọn lè máa gbàjọba mọ́ ní lọ́wọ́ o nígbà yẹn lọ́lọ́run fi bá ṣe tí wọ́n fi tí Ọbásanjọ́ fi débẹ̀ kí lọ́básanjọ́ náà débẹ̀ tán shooter site ló ń pariwo lọ́dún yẹn náà tọ́lọ́run dẹ̀ kó ayọ̀ lọ́wọ́ wọn àná ní ẹ shooter site and dire site so ní gbogbo àná bẹ̀rẹ̀ sí ní pariwo ń gbà yẹn títí kó tó di pé gbogbo bọ́n ṣe ń ṣe kò jọra wọn nígbà yẹn dẹni tó lórí burúkú Lájí tó lóhun Lájí wèrè yẹn tó nígbà yẹn tí àwọn ti Ìyànà Pájà òun gangan ló jẹ́ kán mú ààrẹ tó ráwà náà kéré nínú ẹgbẹ́ Ìyànà Pájà dẹ̀mí OPC kọ́ ló lọ jà ní Ìyànà Pájà àwọn tá à ń pè ní Kàbá àtàwọn Yorùbá kan náà kóra ọjọ́ pé ẹ tètè kán yẹ ọmọ yìí o tọ́lọ́run ò dẹ̀ fún wọn kán wípé ẹ tètè o tẹ́ bá tètè mú ẹni yìí eléyìí ó máa borí gbogbo yín o náà fi ń hun oríṣiríṣi rọ́jọ́ lọ́hùn torí wèrè Lájí yẹn kò mọ̀ tán tó ń jó OPC ni tó ń pàtó OPC ibo ló ti wá tó ń pàtó OPC tó bá fẹ́ gbọ́ ìtàn OPC kó lọ sí ọ̀dọ̀ wọn tán ti tán jọ yẹn gbẹ́ bóyá 97 98 99 2000 2001 gbogbo gbà yẹn ló ń gbóná girigiri tó ń pàtàn ṣe báwọn ọmọ gáràjì náà ń jà àwọn ọmọ gáràjì ló ń jà ní gáràjì wọn ní Ìyànà Pájà lọ́hùn nígbà ọdún yẹn lọ́hùn tó ń sun nǹkan tó ń ṣe gbogbo ẹ̀ tó ń ṣe oríṣiríṣi tó ń pààyàn ń bẹ̀ kan tó rò mọ́ ọ̀gá wa Ààrẹ Gani Adams ibà kan tó rò mọ́ wọn lẹ́sẹ̀ pẹ̀lú Dr. Frederick Fáṣẹ̀hùn kó tó di pọ́n mú wọn tí Ọbásanjọ́ pàṣẹ wọ́n dẹ̀ ti ń wọ́gbọ́n tó fẹ́ fi mú wọn wọ́n kàn ró yẹn mọ́ wọn lẹ́sẹ̀ ni ṣé gbogbo ọmọ Yorùbá tó wà ní Nàìjíríà yàtọ̀ tó wà nílẹ̀ káàrọ̀ ojíire wa ṣé gbogbo wọn ló OPC ni kì í ṣe gbogbo wọn nínú ilé tí mò ń gbé yìí èmi nìkan ló OPC ń bí nínú gbogbo àdúgbò yìí tá a bá wò ẹni tí ò ń ṣe OPC ló pọ̀ jù so kẹ́ni tí ò ń ṣe OPC tó wà níbà kó máa pàtàn OPC fẹ́mi ìjọ bá jó òótọ́ máa sọ fún ìjọ bá ṣe òótọ́ máa sọ fún gbogbo ètè Lájí sọ yẹn Lájí yẹn ti ẹ̀ ná àìmọṣẹ́ kọ̀ orógùn ni òun ló mú koríbo mi gbóná ó dẹ̀ mọ̀ pé èyí tó máa fi ṣàṣemọ́ lélẹ̀ tó ń ṣe torí pé Yorùbá ò ní lajúlẹ̀ báyìí kí tàlùbọ̀ kó wọ̀ ṣé èèyàn kékeré ló pa ààrẹ ni irun máa lẹ̀ làárẹ̀ tá à ń sọ yìí gbogbo ẹni tó máa ń wu ẹnu sí ààrẹ Ìbà Gani Adams gbogbo wọn pátá máa ṣòfò gbẹ̀yìn ni ẹ̀yin ẹ̀ wò ṣe kí là ń jẹran ẹ̀ ní Nàìjíríà wáyé lẹ́nu ṣe bí MKO Abiola chief MKO Abiola tí wọ́n pa 14 Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ṣe bóun ló fa gbogbo owó rògbòdìyàn tó ní kálukú lọ ń jà tó fẹ́ para wọn sí di ráìsì 10,000 báyìí lánàá yìí lẹ́kọ̀ọ́ so ìgbà yẹn tí wọ́n mú annulment of June 12 òun ló kọ́kọ́ bà nǹkan jẹ́ bọ́ ṣe dìbò pé ọjọ́ yẹn ìjọ election yẹn àìmí náà dìbò
gbogbo ẹ̀ ó wà peacefully, everything is smoothly. Then ọjọ́ yẹn dẹ̀ ní tá bá wò láàárọ̀ ẹni tó bá dìbò ńjọ́ yẹn tó ń mọ ọgbà tá à ń sọ yìí wọ́n á rí i pé kò jọ pé òjò ń rọ̀, kò jọ pé ó ń wọ, gbogbo everywhere cool. Ẹ fi mọ̀ pé ẹni tí ó ń bọ̀ yìí no ilẹ̀ yìí máa dá. Ṣùgbọ́n àwọn kan ti jókòó síbì kan tí wọ́n ti ń ródán wọn lábẹ́lẹ̀ pé ẹ filẹ̀ wọ́n ànálẹ̀ bọ́yẹ kọ́ ànálẹ̀ báyìí lógún ti dé Nàìjíríà àṣẹ o bọ́n ṣe ànálẹ̀ wọ́n tún gbé wọ́n ti mọ́lé wọ́n tún ti mọ́lé. Mo pẹ̀lú ẹni tó ń gbà kan tí ó kọ́ lọ sílùú òyìnbó ńgbà tó ń bọ̀, mo pẹ̀lú ẹni tó wà ní airport tó lọ sí airport tí èrò pọ̀ rẹpẹtẹ, mo wà ń bẹ̀, mo fi Ọlọ́run mo fi ṣẹ̀rí, mo wà ń bẹ̀ lọ́dún yẹn lọ́hùn ní airport tá a lọ pàdé MKO nígbà yẹn. So nígbà tó máa tún mú wọ́n tún gbé wọ́n ti mọ́lé, wọ́n tún pa sínú bẹ̀ yẹn. Ó yẹ wá wò láti ìgbà yẹn sì ṣe Nàìjíríà ìrojú kò lè rojú, ó dìgbà tá a bá when we call a space ìgbà yẹn ni ó máa tó lọ Nàìjíríà tó máa tó balance. Because ibi tá a wà yìí sìn inú ọkọ̀ agbami tá a wà yìí ó lágbára olóòtú, ó lágbára olóòtú o, èèyàn ò lè jẹun ẹ̀ẹ̀mejì dáadáa mọ́ lójúmọ́, àpọ̀lọpọ̀ ò lè rán mọ́ ní skul mọ́. Ibo là ń lọ gan ní Nàìjíríà yìí téèyàn kan máa jókòó tó máa pàtàn ọ̀rọ̀ kan Ìbà Gani Adams tó yẹ kí gbogbo wọn kan fà mọ́ra pé báwo la fẹ́ ṣe ọ̀nà àbáyọ pẹ̀lú kidnapper tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí o, pẹ̀lú kidnapper tó ń ṣẹlẹ̀ yìí o, pẹ̀lú ritual tó ń ṣẹlẹ̀ yìí o. Ṣé wọn rántí etí wọn di olórí burúkú Laji yẹn? Ṣé kò gbọ́tàn ni? Ṣé kò gbọ́tàn gba Kòròdú ni? Tọ́lọ́pàá ṣe, sójà ṣe, àwọn civil defense, gbogbo àwọn oúnjẹabọ̀ nǹkan ọ̀n ti tán tó pe ààrẹ náà gbogbo ayé ló gbọ́. Nígbà tó pe ààrẹ ní kíní yẹn sọ, ààrẹ dẹ̀ bá wọn chairman àwọn local government coordinator wọn ní Ìkòdú tó bá wọn sọ̀rọ̀ bóyá ẹ lọ ṣe báyìí òkè ní ìyẹn gbọ́dọ̀ wá wẹ̀rí rẹ̀ ládùúgbò yẹn mi fẹ́ gbọ́ mọ́ within 1 week. Táwọn wọ́n dẹ̀ ṣe gbogbo nǹkan táàrẹ sọ pé kán ṣe, bí wọ́n dẹ̀ ṣe tán báyìí wọ́n kàn sọ fún deputy commissioner of police ńgbà yẹn ọ̀gá àbíkí náà pè ní Lagos State pé ó yá iṣẹ́ yá tán fi wọ ọbẹ̀ yẹn. Ṣé bó PC ló ṣíwájú náà mú àwọn pípù yẹn ṣíkún mọ iye tí wọ́n mú ni about 100 plus getting to 200. Wọ́n dẹ̀ ṣe screening fún àwọn kan, àwọn tí wọ́n sí ń bẹ̀ wọ́n fi wọ́n sẹ́gbẹ̀, àwọn tó jẹ́ pé real bado ni wọ́n, ọ̀rọ̀ wọn bado ni mo sọ, tó jẹ́ real bado tán máa fi hammer fọ orí èèyàn, tán máa fi handkerchief white báyìí, tán máa fi fa ọpọlọ ẹ̀, tán máa ń tọ́nà ń tà ní 500,000. Ààrẹ ló máa ṣe gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀ tó fi ṣe wọ́n ẹ̀ lo táwọn fi gbọ́ bado mọ́ ní ọ̀hún yẹn. Lẹ́yìn yẹn náà nígbà tí wọ́n ní abúlé àdó ń bẹ̀rẹ̀ nítòsí ibi tí ààrẹ kọ́lé sí, ṣe báwọn sójà náà pálí pẹ̀lú ààrẹ ni. Nígbà tí àwọn kidnapper yẹn gbé sójà kan pẹ̀lú bọn, ààrẹ command even gan ààrẹ gan ló lídì lọ́jọ́ yẹn lọ́hùn tán lídì àwọn boys bóyá ẹ wọ́ bẹ́ẹ̀ fọ́ bẹ́ẹ̀ da gbé wọ́n máa iṣẹ́ yẹn máa bọ́ sí. Àwọn ẹni tó jẹ́ lídà wọn ní báràkì ọjọ́ báràkì kò máa lè fọ̀gá ṣeré. Àwọn tí wọ́n mọ nǹkan tí ààrẹ ti ṣe àwọn ni wọ́n ń sọ oríṣiríṣi tí wọ́n sọ jargon, àwọn táwọn tún mọ̀ nípa ìtàn Yorùbá tó oníwọ̀ òpìtàn ó lọ jókòó sí Ìbàdàn, ìwọ tó jókòó sí Ìbàdàn, ìwọ tó ríran ìwọ tó ríran tó ń sọ tán ẹni tó tójú ẹ̀ là tó lójú inú tó ní tìta. Owó tí ààrẹ fi ń ṣètùtù lórí ilẹ̀ Yorùbá láì ṣe pé gọ́ọ̀mẹ̀ntì kan fún wọn ní allocation kankan ní every month tá bá ṣe every day ni o tá bá ṣe calculation ẹ̀ ní every month at least owó ni ó tó kọ́lé. Ṣé ẹni tó ń fi owó ribiribi tó yẹ kó fi rán ọmọ ẹ̀ ní school, tó yẹ kó fi ṣàǹfààní fún àwọn èèyàn, tó fi ń ṣe lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá pé kí ilẹ̀ Yorùbá máa bàjẹ́, gbogbo nǹkan burúkú gbọdọ̀ ṣe. Ṣé tí ò bá ṣe gbogbo nǹkan tí ààrẹ ń ṣe lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, ṣé ojoojúmọ́ báyìí ẹ ti gbọ́ gbogbo àdúgbò báyìí tá à ń rìn kò sẹ́ni tó máa rìn. Mo rí fídíò kan láàárọ̀ yóò ti ẹ̀yà mi lẹ́nu. Ìkànnù àròlé bàbá tẹ́ǹtẹ̀ ìyẹn náà bá tún sọ wípé ẹ̀wẹ̀ tó ń jó lẹ́yìn òun yìí o, ṣé hip hop ló ń jó ni àbí kinní kan ló ń jó ni. Ẹni ẹlẹ́ni ṣe thanksgiving là ń ṣe to Almighty God pé wọ́n Ọlọ́run ó ṣọ́ wa
ó wà pẹ̀lú wa níbẹ̀rẹ̀ ọdún dé òpin ọdún àwa náà tún yìí rè kò sí nǹkan tó ṣe wá àwa láyé èèyàn ń dunnú sọ́lọ́run ó ń jó fọ́lọ́run ìwọ́dẹ̀ ń fẹnu ẹ̀gàn fi ń kàn án irú ẹni bẹ́ẹ̀ ṣé ẹ mọ̀ pé onítọ̀hún ó ti ba òkè ìpọ̀n rí ẹ̀jẹ̀ ṣé ẹ mọ̀ pé onítọ̀hún tí ẹ ti bàjẹ́ látayé ìlọ́dọ̀run àwọn ohun malẹ̀ Elédùmarè gan tó ṣẹ̀dá gbogbo ohun malẹ̀ àtàwọn ẹ̀dá sáyé kò lè dáríjì bó ṣe wà yẹn òye tó lóun àròlé bàbá tẹ́ntẹ́n wọn ò ní gbọ́mọ́ láṣẹ Oòduà àfi tí ó bá ń ṣe omi ilẹ̀ Yorùbá lómú kó tó jalè kó tó kó rẹ̀ lọ sí ìlú òyìnbó torí mi mọ nǹkan tó ń wá ìlú òyìnbó tó wà máa gbé ìlú òyìnbó wọn máa gbé ní ògùn tó apá sí mọ́lẹ̀ ti ààrẹ àti wọn rò bí èèyàn lásán ni ààrẹ ni àròlé ọmọ bàbá tẹ́ntẹ́ yẹn ibi òun kó wà á máa gbọ́ mi báyìí o á máa gbọ́ mi kú òun bẹ̀ yẹn máa bọ̀ nílé kú òun bẹ̀ yẹn kó máa bọ̀ nílé ẹ nílé kú ò tẹ́ ẹ bá lè dá sọ̀rọ̀ àbí tẹ́ ẹ bá lè parí ọ̀rọ̀ ẹ má kúkú dá sí kí ló ń ṣe kí la tún bá bọ̀ ìgbà kan ní gbogbo ariwo ti Sunday àwọn ọmọ tó tẹ̀lé Sunday Igboho tán bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sáàrẹ adẹ̀dá wọn lóhùn àfẹ́ dá wọn lóhùn tẹ́lẹ̀ but ó ti wá ń kọjá gèjì ara ẹni àìjẹ́ àdáhùn láfi dáhùn ọlọ́run dẹ̀ paná yẹn Sunday náà dẹ̀ ti mọ ó ti mọ ọ̀tún ó ti mọ òsì ṣé kò lọ sílé ààrẹ ni àwọn kan tó ń sọ fún gan lẹ́yìn tó kúrò lé ààrẹ pé kí ló lọ ṣe ń bẹ̀ kíní kan kẹ́ ẹ lè mọ̀ pé Yorùbá ẹ mọ̀ pé ní ọmọ ogun tó wà lẹ́yìn ẹ̀yìn ẹni yìí kì í ṣe kékeré tẹ́ni ìbá sùn pé ó dìgbà tá rẹ̀ bá kó agbádá kó lọ sí ojú ogun ni pẹ̀lú ọmọ tó kúnlẹ̀ kí ni ọmọ ń ṣe irú àwọn akọ̀wọ́jọ́ kíní ni o tó bá yá ń sìn gbogbo nǹkan wa kó kọ́ ni o tó bá ló yá lẹ́ni ó yá náà nìyẹn o wèrè kan wá jókòó síbàdàn lóhun Òpìtàn ó ní ààrẹ fàájì ààrẹ pátí ààrẹ aláṣọ white àbẹ́ẹ̀rí olórí burúkú àǹkàrá ló ń wọ̀ kiri o ó rẹ́ni tó wọ white inú tún bí tó tún jọ tó tún nígbà tí ó ń ṣe ran Yorùbá tó bá jẹ́ ran Yorùbá ni kò ní máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ó di bí Ààrẹ Ọ̀nà Kakanfò mo rántí ìgbà tí Balógun Ọ̀yọ́ tí wọ́n wá bá a ṣe program kan ní Òkun àṣẹ olókun festival nígbà yẹn lọ́hùn kó tó di pé ààrẹ jẹ ni mo ń sọ̀rọ̀ bóyá bí ọdún méje yẹn ṣáṣí ọdún méje ọdún keje báyìí bàbá yẹn sọ pé tí ẹni yìí bá ti jẹ ààrẹ o wọ́n sọ publicly ni kì í ṣe pé bóyá wọ́n àìdè sọ rárá wọ́n sọ báyìí everybody ń gbọ́ wọ́n ní tẹ́ni yìí bá ti jẹ ààrẹ o ìwọ tó o bá ṣẹ̀ lọ tọrọ àforíjì fún ìwọ tó bá ṣẹ̀ tínú ń bí ìwọ náà lọ tọrọ àforíjì tó jẹ́ pé ààrẹ gangan ló ṣẹ̀ ẹ́ ní o ìyẹ pé o ṣẹ̀ o ààrẹ ẹ̀rẹ̀ ṣẹ̀ mi o kíní kan bọ̀ tó ti tán ṣùgbọ́n tó bá gbé sínú tó bá ń bá ààrẹ jà oníkú ni kì í ṣàrùn o ṣé nípa àwọn eléyìí ń gbẹ́ kòtò wọn lọ mọ́ṣúárì báyìí from mortuary to cemetery tàbí wọn ọmọ tó ń jẹ́ ààrẹ ni ṣé òkè ní àbọ̀ ń ṣe èrè gan ní pápá ṣé nísìnyí irú ohun yẹn irú ààrẹ ẹbí wọn máa ṣe ìnáwó àwọn important personality tí wọ́n bá wọn ṣe tó jẹ́ pé táwọn náà bá dánáwó lẹ̀ wọ́n máa wá so àwọn èèyàn máa ṣe nǹkan ààrẹ ò ní lọ ṣé gbogbo ètò òun sọ jágbàjàgbà tó ń sọ yẹn tí ó bá sí pé ọmọ Yorùbá yàyàkuyà ṣé ààrẹ ò lẹ́tọ̀ọ́ láti lọ sí pàtí meanwhile ààrẹ dẹ̀ ní gbogbo pàtí kọ́lá ààrẹ lọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ààrẹ ìkanṣu wọn náà rán tádẹ́ ní aṣojú ààrẹ òun ló máa rán jù wọ́n máa tí wọ́n bá jẹ́ Ọ̀yọ́ torí gbogbo ilẹ̀ Yorùbá ni àwọn ààrẹ ìkanṣu wọn wà tó bá ní Ọ̀yọ́ ni wọ́n fẹ́ ṣe nǹkan wọ́n máa pe ààrẹ ìkanṣu wọn tó wà lọ́yọ̀ọ́ ó yá lọ ṣojú mi ń bẹ̀ tó bá jẹ́ Ọ̀ṣun state ni wọ́n á pè tó wà ń bẹ̀ tó bá jẹ́ Kwara wọ́n á pè tó wà ń bẹ̀ tó bá jẹ́ Ondo wọ́n á pè tó wà ń bẹ̀ tó bá jẹ́ Abẹ́òkúta wọ́n á pè ó yá lọ ṣojú mi ṣé gbogbo ẹ̀ láàrẹ ń yọjú sí ni tí wọ́n sọ pé ààrẹ pati ìyẹn Laji àtàwọn tó tẹ̀lé tọ́jọ́ fẹ́ sórí ibú papọ̀ àwọn kan náà wà tó bá ń sọ̀rọ̀ ẹ mọ ọ̀rọ̀ dá sí ọ̀hún ní mọ̀rọ̀ dá sí wọn kàn máa tẹ oríṣiríṣi àwọn máa tún sọ̀rọ̀ àlùfàǹṣáṣá rẹ ikú ni kì í ṣàrùn èmi náà tó ń sọ fún yín o mo tó ń gbẹnu bàbá Balógun mo tó ń gbẹnu wọn sọ̀rọ̀ wípé ikú ni kì í ṣàrùn tó bá ti sọ ibùn tó bá ti fọwọ́ táìpù pé ààrẹ kinní kan ọwọ́ ẹ̀yẹn o lè fi gbé ṣeun re mọ́ o gbogbo ẹ̀yin tó jẹ́ pé tó bá ti sọ̀rọ̀ ààrẹ sọkúsọ ẹ máa bọ́ sórí péjì wọn ẹ máa bẹ̀rẹ̀ sí ní sọ kọ́mẹ́ǹtì oríṣiríṣi ẹ máa ṣe oríṣiríṣi ẹ máa sẹ́ndì ọ̀rọ̀ tí ò dá sí inú kinní pé tẹ́ máa bú ààrẹ ẹ ṣọ́ra yín tẹ́ bá fẹ́ kúkú òjijì o ikú ni kì í ṣàrùn o ikú ni tó bá járùn ariwo but ikú ni o ìwọ Laji Abass mo wá ń bá wíbá ìwọ tán gbéṣẹ́ rán báyìí sìn
ni mo wá ń bá wí torí wọn náà ránṣẹ́ àti àròlé ọmọ bàbá 1010 wèrè 4110 tó lóun ọmọ bàbá 1010 419 4110 tó lóun àròlé bàbá 1010 mo ń fàsìkò ìsọ fún yín tí ẹ bá fẹ́ ṣeun re mọ́ ní díẹ̀ tó kù kẹ́ lò ní ayé yín ẹ má fẹ́ nu àbùkù kan ààrẹ mọ́ àbí OPC mọ́ ṣé èyí tó ṣẹlẹ̀ ní gbọ̀ngàn ojú yín fọ́ ẹ rí ṣé ilẹ̀ lọ mú ni ṣé ilẹ̀ lọ mú àwọn tó mú yẹn ni àbí ojú yín tẹ̀ fọ́ ẹ gbọ́ nínú newspaper ẹ rí nínú television ẹ rí gbọ́ nínú news wípé àwọn ọmọ tí wọ́n mú wákìlì tó jẹ́ pé òun lọ̀gá wọn ń bẹ̀ ní gbọ̀ngàn ó láwọn ọmọ rẹpẹtẹ àwọn náà máa lọ máa kidnap wá síbi tó wà tọ́ máa gbowó lọ wọn tọ́ máa rẹ́pù wọn àwọn ìyàwó wa àwọn ọmọ wa àwọn àbúrò wa àwọn ìyàwó ẹ̀gbọ́n wa àwọn ìyàwó àbúrò wa àwọn ìyá wa tọ́ máa rẹ́pù wọn nígbà yẹn kò sí nǹkan tí ẹ rí ṣe sí kó tó di pa ààrẹ pàṣẹ pé ó yá ẹ lọ ṣiṣẹ́ bá ààrẹ tún fún wọn lọ́jọ́ ni wọ́n ní ṣe kọ́ wọn lọ́mọdé onírọ́ Tuesday ọ̀nà òtíṣì meanwhile nígbà táwọn yẹn náà lọ ẹni tó lọ wọlé là ń pè coordinator Àbújá òun ló lọ mú torí mò ń gbọ́ tí Laji ń sọ yí pé kíná Olúmọ nìbàdàn former coordinator OPC nìbàdàn state OPC Ìbàdàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀nà òun ló lọ mú ṣé ọpọlọ òṣìlẹ̀ kò mọ àwọn tó lọ mú tí ó bá mọ̀ tán tí ó bá mọ nǹkan tó ń lọ ṣe bá kọ́kọ́ ṣèwádìí náà kó tó gbọ́rọ̀ jáde tó dẹ̀ níwọ̀ ọmọ Yorùbá ṣe bí wọlé coordinator Àbújá ó kàn jẹ́ ọmọ ṣáìdì gangan lòun ṣáìdì àdúgbò tí wákìlì tí ń ṣọṣẹ́ ló jẹ́ ọmọ Ìbàràpá bẹ́ẹ̀ ni kó tó di pé òun ò lè jẹ́ kán ba ìlú bàbá òun jẹ́ ó dẹ̀ pé ààrẹ dẹ̀ fún ní bó ṣe fẹ́ rìn ìjọba ìníkẹ́ lọ gba táwọn náà mú tọ́nà wá ṣẹ̀wárí pé gbogbo ọjọ́ táwọn ń wò páwọn fẹ́ lọ yẹn táwọn bá lọ lọ́jọ́ yẹn wọn ò ní rí mú torí bàbá yẹn ò sí nílé wọn lójú ń dùn ó lọ ṣojú ẹ̀ ó dé lánàá ààrẹ ní ó yá ẹ lọ lé mi ó yà wọn lẹ́nu so ṣé ààrẹ jẹ́ èèyàn kékeré ni ààrẹ tó sùn lé tẹ́rù ẹ̀gbọ́n bá rẹ̀ ààrẹ tó sùn lé tó ń gbọ́ ru ara ẹ̀ l'Ábùjá tó ń gbọ́rọ̀ ara ẹ̀ ní Ọ̀yọ́ tó ń gbọ́rọ̀ ara ẹ̀ ní Kwara State tó ń gbọ́ l'Ọ́ṣun tó ń gbọ́ l'Ógùn tó ń gbọ́ ní gbogbo ilẹ̀ Yorùbá káàkiri tó tún gbọ́rọ̀ ara ẹ̀ nílẹ̀ òyìnbó nílùú òyìnbó ṣé ààrẹ wá jẹ́ èèyàn kékeré ni abẹ́mọ́ àtìgbà tí òjò ti ń pagún bọ̀ ni ẹmọ àtìgbà tójò ti ń pagún bọ̀ ni ọ̀rọ̀ àwọn pípò yìí ó ní furasí o àwọn tó bá dẹ̀ rán wọn mo fi àsìkò yìí sọ fún gbogbo àwọn tó rán wọn láti máa jíṣẹ́ kíṣẹ́ kán tètè stop ẹ̀ kọ́wọn náà má bàa kàgbákò ayé tán bá dé ọ̀run gan-an kán lè bá àlàáfíà lọ́rùn kán tètè dákẹ́ báyìí instead of kí gbogbo àjọ parapọ̀ gbogbo tó ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá yìí káàjọ sọ́ọ̀fù ẹ̀ ká mọ báyìí máa jókòó kí lọ́nà àbáyọ báyìí ní ká ṣe báyìí ní ká ṣe rìn báyìí ní ká ṣe gbà ṣe bẹ́ẹ̀ tó rí báyìí sí mò ń gbọ́ ní níwòsì kan níjẹta àwọn tó bá ń gbọ́ wọ́n ní àwọn labourhood ní Sanwó-Olú sọ pé òun fẹ́ lò lẹ́kọ̀ọ́ tán bá ti sọ̀rọ̀ lórí state police yẹn tán bí àwọn labourhood èèyàn máa rí ọ̀nà ńlẹ̀ a máa korí wọgbó torí ìlara ṣé ìjọba ń fún ààrẹ ní owó ni gbogbo program tá à ń ṣe ní every year more than 50 programs more than tá bá ka NCC mọ́ getting to be 80 to 100 festival lásán ni more than 50 o àṣeǹgbá àṣeláwò ṣé gbogbo àwọn tó ń jẹun yẹn èyí tẹ́lẹ̀ fẹ́ stop ààrẹ inú wọn á dùn Ògùn á jẹ tiẹ̀ èso á jẹ tiẹ̀ ìyá dúdú ìyá pupa á jẹ tiẹ̀ Ọbàtálá á jẹ tiẹ̀ gbogbo ẹgbẹ́ á jẹ tiẹ̀ Ọya á jẹ tiẹ̀ Olókun á jẹ tiẹ̀ Ọ̀sánà àgbà tiẹ̀ àwọn àtún lọ sí Ọ̀ṣun Òṣogbo ìyá náà àtún jẹ tiẹ̀ lọ́hùn ẹ̀wà lẹ̀ fẹ́ díwọ́ ẹni tó ń ṣe bẹ́ẹ̀ tí ó máa ń fún mi lóúnjẹ kí ó wá sọ pé ó fẹ́ pa ẹni tó fún mi lóúnjẹ ṣe ikú ò ti pa ẹ́ tí n bá gbọ́ fírí báyìí ó ò ní mọ́jú so bó ṣe bọ́rọ̀ àwọn irúnmalẹ̀ ṣe rí nìyẹn kì í sọ̀rọ̀ Bible kì í sọ̀rọ̀ Quran lélẹ̀ tá à ń sọ yìí ọ̀rọ̀ ìṣẹ̀dá bàbá wa ìṣẹ̀dá wa ìṣẹ̀dá tá a ti ṣẹ̀ wá òun là ń sọ yìí so ẹni tó bá dẹ̀ wá níta rẹ báwo onítọ̀hún ya tó fẹ́ ta tẹ́rù ń pa ni
mo wá fàsìkò yìí mo fi ń bẹ gbogbo everybody tó bá ń gbọ́ mi tó jẹ́ pé ipa pé kẹ́ máa sọ̀rọ̀ ààrẹ kẹ́ máa ta ààrẹ lábùkù òun ni ẹ bá wà lórí ẹ̀ kẹ́ lọ jáwọ́ tẹ́ ẹ bá jáwọ́ ẹ máa jásẹ̀ ni o. Láàárọ̀ yìí sì tí mo tún máa wo kinní mo rí ọ̀gbẹ́ni Fúlàní kan ìyẹn náà bá tún bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé wọ́n máa lé gbogbo àwọn ọmọ wa ní nọ́ọ̀tì lọ́wọ́n a máa lé wọn wálé pé torí Sunday tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó sọ gbogbo bó ṣe lọ gbogbo wà tó ń kù tó ń ṣe gbá kan tó lè máa ṣe kinní kan fún àwọn Fúlàní òun máa ṣe gbá òun máa ṣàwọ́ ó ló tún ti wá padà dé nísìnyí o ó ní the same thing ló tún sọ o ó ní ó máa di ogun gan o ó máa ṣe báyìí tó bá rí fídíò yẹn kan lọ wò ó ló máa dogun gan o ó máa dìgbà kan gbogbo àwọn Yorùbá tó wà ní ilẹ̀ ọ̀dọ́ Ọlọ́run àwọn máa lé wọn wá bí tán bá tiẹ̀ pa wọ́n wọn náà wọn ò bẹ̀rù o so àwò yẹn pé ká mọ kí la fẹ́ ṣe sí yẹn ká jọ jókòó ọ̀rọ̀ kọ́tà dọ̀tí la máa sọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tí lé toko tẹ́ bá ń gbọ́ mi tẹ́ bá súnmọ́ àwọn tá à ń sọ yìí àròlé ọmọ bàbá tẹ́ǹtẹ̀ àti Lájí ọmọ Fúlàní tó lóhun ọmọ Yorùbá yẹn tó lóhun Òpìtàn Ìbàdàn pẹ̀lú gbogbo àwọn tó sì ń bọ̀ torí wọ́n tó ti ń lọ ń kówó fún àwọn kan àtúnṣe máa gbóhùn àwọn kan kì í ṣe àwọn ẹ̀mí ní méjì o ẹ̀wọ̀n pé Lájí ló kọ́kọ́ ń ta káìtì ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti bí ọ̀sẹ̀ mẹ́ta sóṣù kan sí so eléyìí ọmọ bàbá tẹ́ǹtẹ̀ yẹn náà tún ti jálù o kán tètè yá pè wọ́n níbi tí wọ́n ti máa gbọ́ dẹ̀nà yín tẹ́ tún sì ń bọ̀ kẹ́ẹ̀rù rẹ kẹ́ẹ̀ tó wọ̀ o torí àwa ẹ̀ ní gbà àwa gan ò ní gbà o tẹ́ ẹ̀ bá wọn kún àwa gan ò ní gbà láàbọ̀ o a dẹ̀ dúró re o kò sí wàhálà gbogbo gbà tó bá yá báyìí ó ti yá wa ni o. àtogun ẹnu àtogun ojú ayé kò sí ìta lè jà ogun mọ́ ti lọ ogun ẹnu lókù àtogun báyìí bẹ́ẹ̀ dẹ̀ gbé mọ́ wá àmọ́ yín o bẹ́ẹ̀ ni ó yá o àmọ́ yín o kò sẹ́ni tí ọwọ́ ń dùn o kì í ṣaká ní wá àyàká o àdúró re o so bó ṣe rí nìyẹn olóòtú. ẹ ṣeun púpọ̀ bá mi kò ní bàjẹ́ ẹ bá gba àwọn ọmọ Yorùbá ní ìmọ̀ràn lórí pé ká jáwọ́ nù ọ̀tẹ̀ rìkíṣí ọ̀tẹ̀ tó fi pa babawo lọ́wọ́ ọ̀tẹ̀ tó fi pa Abíọ́lá ọ̀tẹ̀ tó fi pa àwọn akọni tó ti dìtẹ̀ mọ́ wọn tí mi gan bínú kó fún ẹ̀ sórí nìbàdàn gbogbo àwọn ọ̀tẹ̀ yìí ṣé gbogbo àwọn akọni wa ló fẹ́ fi ọ̀tẹ̀ pa tán ni ẹ bá gba àwọn ọmọ Yorùbá nímọ̀ràn nítorí bí tá a ṣe ń lọ ó jírun. ẹ ṣe olóòtú ṣe rí mo ti sọ́nà mọ́ ọ̀rọ̀ tẹ́lẹ̀ pé kí gbogbo wa ká tọwọ́ ọmọ wa bá aṣọ ẹ jẹ́ ká jọ jókòó tẹ́ bá rí nǹkan tẹ́lẹ̀ ṣe ẹ pè sákìyèsí ẹ pé mítìn ṣé ààrẹ tí Àgbẹ̀kọ̀yà wọ́n pín sí mẹ́ta ìgbà tá ààrẹ dé òun ló so wọ́n pọ̀ lẹ́yìn yẹn àwọn ọmọ ẹgbẹ́ bẹ́ẹ̀ tó jẹ́ mẹ́ta náà pín sí o ìgbà tá ààrẹ dé ló so wọ́n papọ̀ ìgbà tó fà rẹ̀ tán fi Gani Abíọ́dún Ìjàrà tán fi wọ́n jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ìgbà náà dá state security order sílẹ̀ SSG so ìgbà náà dá sílẹ̀ nígbà náà dẹ̀ dá sílẹ̀ wọ́n kó àwọn kan jọ tí ọmọ ọdẹ ni àmì wọn ń tà Àgbẹ̀kọ̀yà ni o àwọn ibùn gan àwọn fìjìláńtẹ wà nù wọn ó wà nù wọn torí èmi tí mo jókòó mo ṣe bá wọn ṣe mítìn nígbà àkọ́kọ́ máa dẹ́gbẹ́ yẹn lẹ̀ mo ṣe bá wọn ṣe mítìn bí ẹ̀mẹrin márùn nígbà yẹn kó tó di pé wọ́n fi mítìn wọn sóṣooṣù tó ń ṣe pẹ̀lú wọn ààrẹ ló dẹ̀ ń champion bẹ̀ yẹn kò dẹ̀ sí bí àwọn tí wọ́n jíjọ ń ṣe ẹgbẹ́ yẹn bóyá àwọn fi kọ́bọ̀ lẹ̀ àbí tẹ́ kọ́bọ̀ lẹ̀ wípé ẹgbẹ́ tá à ń ṣe yìí láti fi finance ẹ̀ pé kí ẹgbẹ́ yìí kó má ṣubú ká lè jọ du àníṣọ̀kan gbogbo àwọn ọmọ Yorùbá tí nǹkan bá tiẹ̀ máa dé ká mọ báyìí jọ máa gbárùkù tira wa tá a máa ṣẹ́gun yẹn tó gun òní jalè Yorùbá ààrẹ ló náwó yìí o ààrẹ ló ná o kán bá béèrè lọ́wọ́ àwọn tọ́jọ wà wọ́n á sọ fún wọn pé ààrẹ ló ná so ẹ̀yin ọmọ Yorùbá mo gbà yín lámọ̀ràn kẹ́ ẹ jọ gbogbo ètò ti lọ ẹ jẹ́ ká fákí lọ eléyìí ẹ jẹ́ ká ti wá léléyìí o ẹ̀yin náà ẹ wo kò ṣe pé bóyá ààrẹ jẹ́ ẹ̀yin náà mọ̀ ẹ wo gbàtà ṣe dependable team program ní Abẹ́òkúta àṣẹ lẹ́kọ̀ọ́ àṣẹ ní Kwara àṣẹ lọ́ṣun àṣẹ lọ́yọ̀ àṣẹ ní Oǹdó àṣẹ kákàkiri gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ẹ wo èrò bó ṣe ti ẹ wá nírú yẹn ò lọ́mọ ogun ọ̀yẹ́ tẹ́ bá ṣe ń lo ìlara toró ní ìlara ló pọ̀ jù ọ̀tá ẹnikẹ́ni kì í pòrí ọ̀yà so ẹ̀yin tẹ́ bá ṣe wà nínú ra ẹ jẹ́ ká wò pé Yorùbá ni wá ó ti ṣẹ̀mí tẹ́lẹ̀ ó ti ṣe nǹkan tẹ́lẹ̀ ẹ jẹ́ ká pàtì ẹ jẹ́ ká jọ fara wa mọ́ra
ká tún wo kí lọ́nà Ọlọ́run fẹ́ ṣe fún wa tábàjẹ́ fara mọ́ra tábàjìjọ gbé ilẹ̀ Yorùbá yìí lárugẹ. Ẹ jẹ́ kí mi sọ wọn kan fún yín o, tí gbogbo ẹ̀yin gómìnà ààrẹ tún ti kọ lẹ́tà sí yín lórí ọ̀rọ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, ààrẹ tún ti kọ lẹ́tà sí yín o. Ẹ tètè mọ nǹkan tẹ́ ẹ máa ṣe, ẹ má lọ sí wrong hand, because àwọn kan wà tá a lè sọ tó jẹ́ pé ń ṣe náà máa confuse yín pé ẹ má lò jàre, ó ṣe kinní kan níwà ọ̀tẹ̀, ìwà ọ̀tẹ̀ ni àti lára tó ti wà nú ayé wọn láti ìgbà náà tí ń ṣèjọba wọn bọ̀. tán bá ń sọ bẹ́ẹ̀ fún yín, ẹ má tẹ̀lé, ẹ pé ààrẹ, ẹjọ́ jókòó àsọyépọ̀, ẹjọ́ wo báwo lẹ fẹ́ ṣe. Ààrẹ ló dá Àmọ̀tẹ́kùn lẹ̀ o. Àwọn aráabí náà tá à ń sọ, àwọn náà sọ pé kan yọwọ́ ààrẹ kó ń bẹ o nínú Àmọ̀tẹ́kùn. Ààrẹ ò dẹ̀ bá yín jà, àwọn ti la ọ̀nà, àwọn náà wà ń bẹ. Gbogbo ẹni tó bá jẹ́ pé ilẹ̀ Yorùbá yìí lóun fẹ́ máa ṣe gáìdì ilẹ̀ Yorùbá, bóyá ń tà ní o, Àmọ̀tẹ́kùn ní o, ọmọdé àti gbogbo wọn, FSO ní o, FGN ní o, nǹkan so safe course ní o, gbogbo wọn dàrẹ náà wà torí ilẹ̀ Yorùbá ní wọn. So kò sẹ́ni tó, ẹ ti mọ̀ pé olórí yín ni, ẹ má dá wọn lóhùn, ẹ bá ààrẹ sọ̀rọ̀ kí ààrẹ kọ́ mọ bọ́yẹn máa ṣe. Ààrẹ ní ẹni èèyàn tó fọwọ́ sọ̀yà pé ẹ fún mi ní 6 months gbogbo insecurity nílẹ̀ Yorùbá wálẹ̀ wá àwọn òsọ ti Nàìjíríà o. Kí ló wá dé, kí ló tún dé yín lọ́wọ́? So ẹjọ́ àmọ̀ràn mi sí gbogbo ọmọ Yorùbá pátápátá, ẹ bá gọ́vnà sọ̀rọ̀, gbogbo ìlú kọ̀ọ̀kan ẹ bá wọn sọ̀rọ̀, kán jọ kán sowọ́pọ̀ pẹ̀lú ààrẹ, kán mọ̀ bọ́yẹn máa ṣe ọ̀rọ̀ security yìí. Èmi mọ̀ pé gẹ́gẹ́ bá nǹkan táàrẹ bá ti sọ, wọ́n ní lọ́kàn láti ṣe ni. Nǹkan tó bá dẹ̀ sọ pé báyìí ni bẹ́ẹ̀ ni, torí àtàn tẹ̀lé wọn a mọ̀ wọn dáadáa. Tó bá ní wò lọ ṣe nǹkan báyìí, tó bá ṣe fún àǹfààní ara ẹni o, wàá rí pé gbogbo nǹkan tó bá ní kò ṣe yẹn, tó bá ṣe bó ṣe yẹ kó ṣe, wàá rí pé ọ̀nà ẹ̀ máa lọ sí dáadáa ni, ó máa lọ yọ sí rere ni. Gbogbo ibi tó bá ń dé, wàá rí pé wàá máa gbà yìí ni. Irú ẹ̀ náà ló ń ṣàwáyé náà. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ipò tọ́lọ́. Nígbà tí mo máa fi join OPC mi rí báyìí, nígbà tí mo join OPC under rẹ̀ Ìbà Gani Adéọdún Ìgẹ̀dà, nígbà tí mo join OPC láyé mi change. So bó ṣe rí nìyẹn. Ẹ ṣeun, adúpẹ́ lọ́wọ́ yín, ẹ kú àtótónu ní àtàárọ̀. A rò pé níjọ́ mi tàbá tún pè yín, ẹ tún jẹ́ wa. Ọlọ́run ní dalẹ̀ Yorùbá rú. Ẹ bá wa kí ààrẹ o, pé àwa náà kí wọn ọkùnṣẹ́ takunta. Wọ́n máa wo tọrọ ọmọ Yorùbá o, wọ́n ṣe ti wọ́n torí tọlọ́run, wọ́n máa ṣe torí ìsọkúsọ tẹnu àwọn èèyàn. Olùwà gbé wa o, orí ìgbà kan náà.